tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ó ní bí K1 The Ultimate bó ṣe wá jáde sọ̀rọ̀ nínú fídíò kan wípé ohun tí ń ṣẹlẹ̀ lórí oyè ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde nípa bí òun ṣe fìfẹ́ hàn wípé òun náà fẹ́ di ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde ó ní kì í ṣe nǹkan tó jọyàn lójú tó sì yẹ kó ṣèyàn kàyéfì torí pé nǹkan tó bá ti dáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni wọ́n fẹ́ láwọn lẹ́tọ̀ọ́ sí i bó sì ṣe jẹ́ wípé kò sí tó burú bẹ́ẹ̀ o tí èèyàn bá jọmọ ọba tó bá sì sọ wípé nígbà tó jẹ́ pé ọmọ ọba ni mí tí mo sì wá nídìílé ọba èmi náà lẹ́tọ̀ọ́ láti jẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde ó ní ó wá báwo èèyàn ṣe wá ń sọ pàápàá jùlọ láti ìdílé ọlọ́mọ ọba Fúsẹ̀ngbúwà tí ọpọ́n oyè ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde tó sún kàn bí wọ́n ti ń sọ wípé kóun ó lọ mú ẹ̀rí tó dájú wá pé ọmọ ìdílé ọba Jábíàrà àbí Jádíàrà lòun pé kò jọjú o àti wípé ìwé tí olórí ẹbí Jádíàrà àbí Jábíàrà ní Jádíàrà tí wọ́n fi síta láìpẹ́ yìí wípé òun ò ní ìbátan kankan pẹ̀lú ìdílé igun Jádíàrà nílùú Ìjẹ̀bú-Òde wípé kò yọ àyàn lẹ́nu o kò sì jọjú wípé irú rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n n tó mọ̀ ní wípé gbogbo àwọn tí àwọn ti fìfẹ́ hàn tí àwọn ti sọ wípé kíní yìí tọ́ sí mi èmi náà fẹ́ di ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde o wípé n tó ń dájú ni wípé ọmọ ọba jọ ni àwọn wípé ẹnìkan náà ni ó sì kíní yìí ọjà mọ́ lọ́wọ́ pé tí kíní yìí bá wá já mẹ́nìkan lọ́wọ́ ohun tó máa dáa jù òun náà ni pé kí gbogbo àwọn kí àwọn ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tí kíní ọ̀hún tó bá já mọ́ lọ́wọ́ kí ìlú Ìjẹ̀bú-Òde kó lè tẹ̀síwájú kí ìlú Ìjẹ̀bú-Òde kó lè máa wà lálàáfíà kí ògo Ìjẹ̀bú tí ó ń tàn kó tún lè bá a mọ túnbọ̀ tàn sí dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ K1 The Ultimate ó ní ó ṣeé ṣe o kẹ́ ẹ mọ́ gbọ́ nǹkan kan lẹ́nu òun mọ́ lẹ́yìn eléyìí tí òun ti sọ jáde yìí lórí ọ̀rọ̀ ó ṣe ọba Àwùjalẹ̀ kò ṣe ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí K1 The Ultimate eléyìí tó tún sọ láìpẹ́ yìí òun náà lẹ gbọ́ tí a mú wá fún yín yẹn ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn ẹ jẹ́ kí n mú wá fún yín nípa ọ̀rọ̀ K1 The Ultimate tó ní ṣe pẹ̀lú oyè ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde lẹ́yìn yẹn màá mú ohun táwọn èèyàn ń wí ohun tí àwọn èèyàn ń sọ nípa àtẹ̀ránṣẹ́ tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó fi síta láti kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ fún ti ọdún 10 lórí ìtẹ́ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ti K1 yẹn wá fún yín káwò ká gbọ́n tí àwọn èèyàn ń wí Mr. Solomon Ọlásùpọ̀ Adénẹgàn àwọn ní once everybody can become a president in Nigeria this implies that modern political systems allow people from many backgrounds to rise to leadership. A time is coming when anybody else can also become a king in his own town. This reflects the idea that even institutions that used to be based strictly on lineage or tradition may eventually evolve to become more inclusive or democratic. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Solomon Ọlásùpọ̀ nìyẹn. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ David Ọdúnayọ̀ àwọn ní he wanted to hear story of how he was born let him continue the race. Ayọ̀bámi Biliamin àwọn ní King Wasiu Ayinde Adéwálé of Ìjẹ̀bú land you are welcome àti ìrètí rẹ̀. Adéyẹmí Adéwálé àwọn ní irú Wasiu Ayinde kọ́ ló ń jẹ ọba nítorí pé kò ní àwọn àmúyẹ kankan rárá láti jẹ ọba everything is not about money. Dèjì Ògúntóyìnbó àwọn ní irú kí leléyìí ọmọ anífowóṣe ẹnu tí wọ́n kàn tí wọ́n nìyẹn. Ganiu Adio Sodiq àwọn ní Wasiu Ayinde ẹ fún àwọn afọbajẹ ní 100 million naira gbogbo rẹ̀ máa yanjú.
Ramsey Dominion àwọn ní à ń bá ọ sọ ẹ̀ẹ́dẹ̀gbà à ń bá ọ sọ ẹ̀ẹ́dẹ̀gbà ká fi ènìyàn jẹ lèmọ́mù ká tún máa dun sẹ́ríkì. Òwe làwọn pàǹtí wọn o. Adékúnlé Adébáyọ̀ àwọn ní tọ̀ sẹ́rí Wàsíù àti wàhálà ọmọ ìyá ni wọ́n. Ọládélé Àbáyọ̀mí Nenzin àwọn ní wàhálà tí wọ́n nìyẹn o kí Ọlọ́run bá wọn yanjú ẹ̀ kọ̀ọ̀kan èmi ní tèmi. Ọládélé Fámúyìdé àwọn ní ó kù sọ́wọ́ àwọn afọbajẹ ìgbéraga àwé yìí ti pọ̀ jù gan. Subairu Kọ̀wí Ayọ̀lá àwọn ní àyọjúràn ni wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ kò tí ì kan ìdílé K1 The Ultimate. Okay. Abọ́lájí Arówólò àwọn ní bàbá ganu sí i ṣé ẹ fẹ́ fi èrú gba ìbùkún ni ẹ lọ jókòó jẹ́ o. Michael Adéwálé àwọn ní Ifá kì í mú ọmọ oyè ní Nàìjíríà rárá o. Ifá wà ní Canada tàbí Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ fọkàn balẹ̀. Olúwafẹ́mi Ayọ̀lá àwọn ní ẹ rántí ìtàn ọba kan tó pe ara rẹ̀ ní Emir ní ilẹ̀ Yorùbá ní ìlú tó súnmọ́ Ìbàdàn. Ẹ ṣọ́ra o ẹ̀yin Ìjẹ̀bú, Yorùbá ronú o. Oríṣiríṣi àwọn èèyàn náà ni àwọn èèyàn ti ń fi ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti òye tiwọn. Tolú Pópóọlá àwọn ní àṣejù bàbá àṣetẹ́ wọléwọlé wòde aláṣejù àṣejù bàbá àṣetẹ́ King of Fuji la mọ̀ yín sí àfìgbà tí ẹ padà kanra yín lábùkù po. Ẹ máa gbọ́ bí wọ́n ṣe ń pa ìtàn fún yín. Oríṣiríṣi àwọn èèyàn náà ni àti rí gbà gẹ́gẹ́ bí ìwòye àti èrò titi wọn. Ẹ̀yin náà lè fi èrò àti ìwòye tiyín ẹ lè fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ìbéèrè ti tèmi ni wá ni wípé tó bá jẹ́ wípé K1 The Ultimate kì í ṣe ìdílé ọmọ ọba lóde, tó bá jẹ́ pé K1 The Ultimate kì í ṣe ìdílé ọmọ ọba lóòótọ́ nílùú Ìjẹ̀bú Òde ní ìlú Ìjẹ̀bú Òde, kí ni ó mú kábíyèsí Aláwùjalẹ̀ tó gbéṣẹ̀ tí wọ́n fi K1 The Ultimate jẹ olórí ọmọ ọba akilẹ̀ ìlú Ìjẹ̀bú Òde? Ìbéèrè tèmi nìyẹn. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé oríṣiríṣi àwọn èèyàn náà ni wọ́n ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n ṣọwọ́ lórí àtẹ̀ránṣẹ́ tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ tí wọ́n fi kí kábíyèsí Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ fún ti ayẹyẹ ọdún 10 lórí ìtẹ́ àwọn baba ńlá wọn. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí a ṣe mú wá fún yín yẹn, ìyẹn èrò àti ìwòye àwọn èèyàn. Ṣé ẹ gbàgbé wípé mo ní èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ó. Bó ṣe rí lọ́dọ̀ tèmi ó lè yàtọ̀ sí tiyín, bó ṣe rí lọ́dọ̀ tiyín ó lè yàtọ̀ sí ti ẹlòmíì. Bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Ẹ jẹ́ ká mi èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ṣùgbọ́n mo fẹ́ mú èrò àti ìwòye ti Balógun ìlú Èkó lórí Facebook, ohun tí òun náà wí, ohun tí òun náà sọ nípa K1 The Ultimate bó ṣe fi ìfẹ́ hàn láti dúnpọ̀ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde. Kẹ́tùmá wá King Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tó bá ní ẹ máa jọba ẹ ti jẹ́ o, tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba ẹ ti jẹ ọba Fújì o. Ṣẹ́rí àwọn Yorùbá ní èèyàn ò kí ń jẹ méjì lábà, ẹ lè jẹ ọba Fújì kẹ́tùmá wá du ọba Ìjẹ̀bú ìyẹn ti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù ó tún wá ń du sẹ́ríkì. Ẹ lè jẹ́ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn
tí ẹ ṣe fẹ́ mú plane dúró tìtorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ń ṣèké, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default, wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní tọmọ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọ̀nkú mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní Òkè Súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní Igbóṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwú aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà, tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú, àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá, àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Màṣá náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín, ṣé tí ẹ bá jẹ ọba, àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín, ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o, kó tó bẹ̀rẹ̀ sí náwó ni? Torí rò dáadáa, mo rẹ̀ ń sọ fáwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lóyà, selfish interest yín òun ló jẹ yín lógún. Now ẹ̀yin ni olórin APC, election bọ̀ 2027, àbí? Now tẹ́yìn bá jọba, èyí tẹ́ lè jẹ́ o, ta ló máa kọrin fún APC? Torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC. 2027 t'Aṣíwájú máa ní ìdíyín láti defend the seat tí wọ́n wà, ẹ̀yin wálẹ̀ ń du ọba. So tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn, èyí tẹ́ lè jẹ, ta ló máa kọrin fún APC? Àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀, ẹ fi àpèrè sílẹ̀, ẹ wá gbé mic, ẹ tún máa kọrin ni? Ẹ tó ẹ pé ẹ kọra. Èèyàn tó lè fi ń joyè láwùjọ, èèyàn pàtàkì, èèyàn tó ní sùúrù. Ẹ̀yin ò ní sùúrù rárá, ẹ ti wà too controversial jù. Gbogbo nǹkan lẹ máa ń dàrú. Ẹ ń ṣe ẹni tó ní sùúrù. So ẹni tó ní sùúrù ló lè fi jọba. Bàbá tó bí ìyá, tó bí bàbá, tó bí màmá tèmi, ọmọ Ìjẹ̀bú ni wọ́n o, ọmọ Adéríbigbé ni wọ́n o. A dẹ̀ ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀. A nídìí àgbàlagbà. So ẹ lọ jókòó, kò tí kọ̀yìn. Àwọn ará Ìjẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú, pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ, wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí. Tìtorí pé kí ni lè fi fújì mi yẹn lè fi lẹ̀. Kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀? Wọ́n ní fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú. Bàbá tó bí màmá, tó bí bàbá, tó bí màmá ti tèmi, ọmọ Ìjẹ̀bú ni wọ́n. A dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀, àfẹ́ àgbàlagbà. Ẹ má dá wàhálà lẹ̀ o, torí gbogbo bíkíbi tẹ́ bá wà lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ẹ ti wà too controversial jù. Ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀. Kí ló máa ṣẹlẹ̀ sí ọba Fújì? Torí adé tó wà lórí mi, ọba Fújì ni mo jẹ. Àyìndé lágbádé fún, Aláyìndé lágbádé fún, ọba Fújì rèé o. Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa.
kí ló máa ṣẹlẹ̀ sí yẹn? Èèyàn kì í jẹ méjì lábà o aláàjì, èèyàn kì í jẹ méjì lábà. kẹ́ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye títí yín ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí, kẹ́sì má gbàgbé láti bá ní pín, láti bá ní fi ránṣẹ́ sẹ́lòmíì. ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe kí ẹ sì tan notification bell kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa rí wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 Blood Tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọ́n ti ẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ ní? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tí a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ gbẹ̀lú yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn ló dẹ̀ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukú ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀ka wa tó wà ní Assurance Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.